Aláwọ̀ táwa ní lọ́lọ́run ṣẹ́. Muhammad sí àní lọ́lọ́run ṣẹ́. Aláwọ̀ tẹ́yìn ní lọ́lọ́run ṣẹ́. Muhammad sí àní lànà bí wá. Kùránì sí àní ìwé òdodo. ohun tó gbé wa wá tàbí dédé. ohun tó gbé wa wá tèrè tàgbà. iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ Aláwọ̀ yìí o Allahu Ta'ala. kan ń parọ́ Fáráyé. yes Fáráyé. àwọn kan ń purọ́ Fáráyé. àwọn kan ń ṣèké Bàlá ìmọ̀. rìsálà akéde Àfẹ́sọ̀dodo. ohun tó gbé wa wá Tàbí dédé. ohun tó gbé wa wá Tèrè tàgbà. iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ Aláwọ̀ yìí o Allahu Ta'ala. òdodo ti dé Kíra pamọ́. Òdodo wọlé. Kíra pamọ́. òdodo wọlé Kíra parẹ́. Òkùnkùn párádà. Ìmọ̀lẹ̀ dé. Rìsálà akéde. Àfẹ́sọ̀dodo. ohun tó gbé wa wá Tàbí dédé. ẹni Ọlọ́run bá fún ló kò fi fún Olúwa. Assalamu alaikum. ìjọ Risalatul Haq Society International ló fi àsìkò yìí ké sí gbogbo mùsùlùmí òdodo olójú àánú ọlọ́rẹ̀ láti dá sí iṣẹ́ dáwà yìí Risalatul Haq Dawa Project, èyí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé ti ẹ̀sìn Islam àti ti ẹ̀kọ́ Western Education. Kódà boarding tún wà ń bẹ̀ àti day eléyìí tí ó gbé ẹ̀sìn Islam lárugẹ. Bákan náà Risalatul Haq Dawa Project yìí yóò tún ní ilé ìwòsàn tí wọn yóò ti máa tọ́jú àwọn ènìyàn bí Ọlọ́run ti ṣe tó àti súnà náà Muhammad tó bá wá rí bẹ́ẹ̀. ayyuhal ikhwanu fillah, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn, iṣẹ́ dáwà rẹ o, iṣẹ́ Ọlọ́run rẹ, ẹ̀jẹ̀ àjùmọ̀ṣe 200 million naira project ni for a start láti fi bẹ̀rẹ̀ náà. ilé tó máa jẹ́ ti ìgbàlódé 02238649937 02238649937 Risalatul Haq Dawa Society International ní orúkọ tó wà níbẹ̀. Wema Bank ní orúkọ náà kó gbà ní ìbáàdà fún wa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0802-8000-999 0802-8000-999. Assalamu alaikum wa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Àmín. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò yín, ètò wa ẹ̀kọ́ lórí Muhammad àti Islam. Ẹ̀kọ́ lórí Muhammad àti Islam. Mo kí gbogbo wa kí ẹ bá come to Islam àti gbogbo wa tí a ti ń wọlé láti ẹ̀kọ́ bá share, ẹ bá tẹ love and like kẹlẹ̀ bá máa pa táàbọ̀ ìmọ̀ ń. Náà mo kí gbogbo wa, mo kí gbogbo ẹni tẹ́ jẹ́ Christian, mo kẹ́yìn tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ wà ń bí, mo kẹ́yìn free thinkers náà pé kí àlàáfíà lọ́gbọ́n bá gbogbo yín gbé. Lábẹ́ bẹ́ẹ̀ mo kí gbogbo àtàjẹ́ Muslim káàkiri àgbáláyé ní gbogbo àsìkò tá a lè wà lọ́wọ́lọ́wọ́. Àwọn kan wá ṣì wà lóru, àwọn kan ti wà láàárọ̀, àwọn kan ti wà ń rọ̀lẹ́. Mo kí gbogbo yín ní yíkí tó bá gbogbo ìgbà mú pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Now gẹ́gẹ́ bí ètò wa ṣẹ́rí mú padà discover pé ẹ̀kọ́ lórí Muhammad àti Islam yìí ó kó gbogbo nǹkan sínú. ẹgbẹ́ mo sọ last time náà, gbogbo nǹkan ló kó sínú. Torí Kùránì sọ̀rọ̀ ń pa ẹlẹ́bọ, Kùránì sọ̀rọ̀ ń pa
Yẹ̀húdí àti Nọ̀sọ́rọ́. Ó da Christian pọ̀ máwọn yẹn ni máwọn ẹlẹ́bọ. Kí n tó wá lọ, ó sọ pé lórí ètò yìí eléyìí gangan ni comparative section of it. A lè kàwé Ifá tó bá yọ, tó bá gbé Bible a lè kà á. Kùránì gangan ni main topic wa. Comparative aspect of it lélẹ̀. Ẹ pé Jésù àti Christianity kò ní di Kùránì, kò dẹ̀ ní di ìwé Ifá. Likewise ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà kò ní di Bible, kò ní di Kùránì. Torí gbogbo àwọn ẹ̀wọ̀n sọ̀rọ̀ ń pa àsìwọ̀n sọ, kò sí ẹsẹ̀ Ifá tó sọ̀rọ̀ Kùránì, kò sẹ́sẹ̀ Ifá tó sọ̀rọ̀ Muhammadu. But Quran ó encompass gbogbo ìgbésí ayé ni. Ó kó gbogbo ìgbésí ayé sínú. Lòun ṣe lè wọ any aspect of ṣóyé ṣeré gangan nìyẹn. So a máa gbé gbogbo ẹ̀yẹ wo ní comparative aspect ní ẹ̀kọ́ lórí Muhammad àti Islam yìí. Now àwọn ẹbí ègún mi o, àlẹ́ kì í sọ̀rọ̀ tí ò dá ń bí. Ẹ̀kọ́ ni ibi ìjẹ́. Kí tó wá bẹ̀rẹ̀, fẹ́ràn wa létí debate tó máa wáyé láàrin àfáwà Ali Fàgbà àti àwọn ọmọ èṣù. Àwọn ọmọ èṣù láti rẹ̀ mẹ́rin bàbá lówó Èkó, Alọ́ba àbí tí gbogbo àwọn tó jẹ́ ọmọ èṣù ṣá, tó máa wáyé ní on the 38th of January 30 ni o, on the 30 tó ń jẹ́ ọ̀la Friday ní 29 ọ̀la tó máa wáyé lọ́la láago 9 alẹ́ lórí péèjì Ọba Solomoni lórí TikTok, orí péèjì Ọba Solomon lórí TikTok. A lè ṣe screen recording náà for record purposes. Má bí mọ̀ pé recording dey stop. Kan ńlá ni ìjọba arúgbó bẹ́ẹ̀ déédéé. So mi tó sọ mi ò mọ̀ náà nìyí. But bí tí mo bá bọ̀ ni pé gbogbo ẹni tó máa ń bú mọ̀ wọ́n dùn ọ̀dẹ́ ni. Àwọn bàbá àwọn ọlọ́kọ́ gba ìsìlámù lọ́wọ́ ẹ̀ tó ń jẹ́ lẹ́bọ̀. So mo sọ̀rọ̀ bàbá Musa Bashile. Mo ní mírèkù mo fẹ́ kí tó sọ àwọn tó bá fẹ́ lórí YouTube. Mo kàn fẹ́ rí ẹ̀kọ́ àwọn kankan. Ìgbà tó stop mi ò mọ̀. Fẹ́ rí ẹ̀kọ́ àwọn kan fún wa ni. So mo ní bàbá Musa Bashile àwọn náà stop púpọ̀ ẹbọ ní Ìlérò, ọlọ́ba àfọ̀rún kẹwọn. Bákan náà bàbá wa Zaka Lókòkò, ṣé o Zakaria Lókòkò, bàbá Lókòkò, àwọn náà stop púpọ̀ eégún ní Yàrú ní Kwara State. Wọ́n ti gbẹ̀kọ́ lórí eégún tí eégún ò ti rí dán pamọ́ ó máa gbà sílámù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mílíkù náà fẹ́. Náà àwa ń sọ̀rọ̀ ìpìlẹ̀ ànábì sọ̀rọ̀ sálà làbúwà yẹn, àwa ń sọ̀rọ̀ Islam pé Islam tẹ rí yẹn o Muhammadu kọ́ ló mú wa o tọ́ Muhammadu kọ́ mú wa, Muhammadu kọ́ ló mú ìsìlámù wa. Wọ́n ti ń ṣe ìsìlámù kí Muhammadu tó dé. Òun ni mo bá débi pé àwọn kan parọ́ fún agbára mi lọ gba ìrun wá, irọ́ ló wà ń bẹ̀. Irọ́ ló wà ń bẹ̀, ànábì ò gbà àrùn kankan wá. Wọ́n ti ń kírun kí Muhammadu tó dé. tó inú àdíìsì yẹn wọ́n nígbà tó lọ ó bá Ádámọ̀ tọ́pẹ̀lá ànábì ní sọ́mọ̀ kìíní, ó bá Yáyá àti Ísá ní sọ́mọ̀ kejì, ó dẹ̀ kírun fún àwọn ànábì Ọlọ́run ní tó fẹ́ lọ bàá nìyẹn o. Wọ́n wá sọ di dírámà pàtó dọ́dọ̀ Ọlọ́run
ọlọ́run ní irun 50 lẹ́ máa kí ó wá wò pé kí wọ́n wá Zakaria sàmúlò ẹ̀wùsà irun 50 lẹ́ máa kí ọgbà tó wá ń bọ̀ látọ̀run padà sáyé ọsọ nínú mọ́lẹ̀ látọ̀run ó gẹ̀ ẹṣin àbúrò àbílọ́lógún ó wá bọ̀ ó wá pàdé Musa wá ní ẹjọ́ bólú ti ní Musa ní sánmọ̀ kẹta àbí sánmọ̀ kẹrin Musa wá ní wọ́n mọ̀ irun 50 kẹ̀ wọ́n lè kí àwọn tèmi gan wọ́n kí padà ọlọ́wà sọ di 45 Musa ní 45 kẹ̀ ó ṣà ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ tó fi di 5 irọ́ náà pa irọ́ ni wọ́n ń pa wákàtí 5 gbogbo ayé ń kí Muhammadu tó dé mo tó rí pé rẹ́kọ̀dù straight Quran set rẹ́kọ̀dù yẹn straight o tó inú sọ́nà ṣòro Quran 42:13 ọlọ́ni ẹ máa bọ́lọ̀ ṣe lu àyà yẹn ọlọ́ni ṣàrọ́ alákùnmínà dín máa sọ bí iná à ẹ bọ́lọ̀ ṣe pé ọlọ́ni mo pàṣẹ ẹ̀sìn mo á gbé ànábì náà lọ́wọ́ ẹgbọ́n orí inú àlọ́ ti bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ lórí Ádámọ̀ torí pé inú ànábì àkọ́kọ́ àtòjíṣẹ́ àkọ́kọ́ lọ́dọ̀ Ọlọ́run Nóà ànábì Nóò alayhi salatu wassalam òun là ànábì àkọ́kọ́ òun ni òjíṣẹ́ àkọ́kọ́ kò ń ṣe Ádámọ̀ progenitor ni Ádámọ̀ progenitor ẹni tó lọ́ fi ṣẹ̀dá gbogbo asáyé àtànábì Ọlọ́run àti kèfèrí àti mùsùlùmí ṣọlá náà bí ọ̀rọ̀ ìbí Ọlọ́run máa ń yọ tó ló ṣẹlẹ̀ sínú lára wọn ni àwọn kèfèrí ọmọ wọ́n máa yá wèrè gan Ọlọ́run fi tinú ẹ̀kọ́ ayé lẹ́kọ̀ọ́ ni tó bá ṣẹlẹ̀ sí ẹ àfa àgbà ni ẹ ọmọ ẹ wá yá wèrè mọ́ ẹ lọ́wọ́ tó bá ti rí pé ó tọ́ dáàyè kan tí kíníyàn ò lọ kádàrá ni Ọlọ́run ni kò gbára ẹ jáde ni bínú àṣẹ ń banú jẹ́ pọ́mọ wò tẹ̀lé òun Ọlọ́run má dẹ̀ láàmú ìwọ kọ́ ló bí a ní kò gbára ẹ jáde ni so ètò Ọlọ́run ni nobody to be blamed náà bọ́lá lọ ni pé nígbà tí Nóà bẹ̀rẹ̀ iṣẹ́ ẹgbẹ́ àyà ń ṣe lọ Ọlọ́run ṣàrọ̀ alákùnmínà dín máa sọ bí Nóà àwa lápá aṣẹ́ ẹ̀sìn fún Nóà Ọlọ́run ní wàlẹ́dínà àìnà ìlẹ́yìká Ọlọ́run ẹ̀sìn yẹn kan náà la gbé fún wọn Muhammadu ní ẹ wo correlation yẹn náà tọ́bíkì wa ni ẹ̀kọ́ lórí Muhammad àti Islam bí táwọn lọ jìnnà gan àìmáa wọnú ogun àmọ́ wọnú ọ̀rọ̀ àmọ́ wọnú gbogbo aspect of life tó wà ní Quran ọkọ̀ bí táwọn ló jìnnà gan a máa mú díẹ̀ ni mi dẹ̀ tí request máa ti gbá àwọn ìwọlé tó mi fi máa sọ̀rọ̀ ju 30 minutes lọ ká tó jọ fọ̀rọ̀ jù bá níbèrè question ẹ̀yẹn ká lè máa dáhùn tó láà nílò ju 2 hours lọ mi lè lo 4 hours yó 2 hours maximum lì mo lè lò tó mo ní nǹkan mi ṣe bó lá lọ ni pé fẹ́ ká gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn ni ò ká lọ pé gbogbo ànábì Ọlọ́run ìsìláàmù lẹ̀sìn wọn látòrí Núhù wákàtí 5 Núhù náà pé pérépéré ní tó wọ́n láwọn ọlọ́gbẹ́ afún Ádámọ̀ lásùbà ìrọ́lẹ̀ ń pa ó lè rí ẹwà gbogbo àwọn ọ̀tàn orí ibú tó wọ́n ń kà fún wa ni àánà ti gbọ́ rí a ní Ádámọ̀ ló kásùbà olórí rákà méjì dey play irọ́ òṣì bọ́n ṣe ń kí wákàtí 5 yẹn náà ń kí wákàtí 5 wọ́n kí bọ́n ṣe wá ń ṣe ní 2 4 nǹkan yẹn Allahu alam yẹn Quran ò specify bí a bá lọ ṣe kí ní 4 4 yẹn náà ní ó 3 2 bóyá bẹ́ẹ̀ ni Allahu alam bọ̀yẹ̀ tó dájú ni pé wákàtí 5 ni wọ́n kí Ọlọ́run ṣàrọ̀ alákùn mínà dín máa sọ bí Nóà
àwọn alápàṣẹ ẹ̀sìn fún ànábì Noah wà lẹ́bí àìnà ìlẹ́kà bá a ṣe pa á láṣẹ fún wọn Muhammadu. ọlọ́wọ́ ní wọ́n mọ ẹ̀sọ́ náà bí Ibrahim ọ̀la náà la fọ̀sásẹ́lẹ̀ fún Abrahamu wà Musa àti Mose wà Isa àti Isa. ọlọ́wọ́ ní ani akimudin ẹ fi díẹ̀ sí yẹn mú ẹ má wàhálà tàtà fàárọ̀ kò fi ẹ má pín yẹlẹyẹlẹ ń díẹ̀ o ẹ má pín yẹlẹyẹlẹ nídìí ẹ má sọ de ẹgbẹ́ ẹ má sọ de pátì ìkìlọ̀ tó lọ́mú gbàgbọ́ bí ọlọ́ọ̀ nìyẹn látòrí inú alayhi salatu wassalam ṣùgbọ́n pé ìtànàbì ń ṣe ìtàwà ń ṣe lénìí gbogbo ànábì ọlọ́run ló ṣe. ká gba àwẹ̀ ká ṣe ájì ká yan zàká ká mọ́nà lẹ́yọ kan ká kírun wákàtí 5 bó ṣe wà nìyẹn ìtàn pè ní ìsìláàmù gangan nìyẹn. ẹ̀rẹ́ pé ìgbà tó ń bí ànábì sallallahu alaihi wasallam ìgbà tó ní màláíkà ìlú wa bá tó wá bèèrè ìkíní kan wà ní Islam kíní kan nìkan ànábì wa kà anáwó ní bonial Islam al-khams ìta ń pè ní ìsìlámù kan 5 ni so tá a bá ti bá nǹkan márùn lọ́dọ̀ ọgbà ànábì ọlọ́run yẹn ìsìlámù kan ni wọ́n ṣe nìyẹn. ẹ̀rọ ìjẹ́ pé ìsìlámù lẹ̀ sí everybody wọn so a gbọ́dọ̀ bá nǹkan márùn yẹn níbẹ̀. alákọ̀ọ́kọ́ ní ká mọ́ lọ́lẹ́yọ kan ṣé wàá rí tó ń pè ní Islam ó wà challengeable lẹ́rù ṣe kí n bá wa mo kí á yí sweet ẹ̀rù kí n bà wá láti máa dáhùn ìbéèrè tí màá tó àbúrátà tó wà pé wọ́n fẹ́ jà o irú àwọn kan wà wọ́n máa ń sá fúnra wa ni àwọn àti pé wọ́n máa fẹ́ jà ni irú àwọn máa avoid wọn ni torí pé kò sí òpó kankan ní Islam tí ó wà challenging tí ó ṣe challenge ọlọ́ngàn fààyè challenge sílẹ̀ òun ló bí Quran chapter 4 verse 82 tọ́lọ́ ní challenge pé bára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́nà ọlọ́ni àfàlà kíní kan tàbí Quran kíní kan mìíràn tí bára ẹ̀ ṣe lọ ọlọ́run ṣe wọ́n rúrú sí Kùránì yìí tó bá jẹ́ pọ̀dọ̀ ọlọ́run ló ti wá yàtọ̀ sí Allah ẹ bá rí ìyapa ẹnu nínú ẹ̀ ẹ bá rí contradictions nínú ẹ̀ so ọlọ́run gbọ́n fẹ́ ká challenge ẹ̀ ẹ jẹ́ challenge la ilaha illallah ká challenge kí ni la ilaha illallah ọlọ́run máa sọ pé òun ẹyọ kan àbẹ́ challenge ẹni o ó máa pé òun ẹyọ kan tá ń bọ̀ ògún tọ́yà wà gbogbo àwọn ṣé lọ́gbọ́ àwọn tó ń bọ yẹn olóòṣàgbọ́mọ̀ pọ́lọ́ nǹkan ṣo ló wà àwọn oníṣẹ̀ṣe wọn ọpọlọ wọn ò gbé torí pé Olódùmarè ṣe rí ṣé lọ pé ọpọlọ mọ́nìyàn tí ìbá ṣe Islam tó kó wa ní sẹ̀mínà wà ọ̀nà ẹgbọ́ ẹgbà ni àwọn ọmọ àwọn náà nígbà ọlọ́run táàrí àwọn ìtakójọ gan àti à ń pè wọ́n tí ìdára lóhùn káwọn ti wá sọ táàrí tó jẹ́ káwọn ẹlẹ́bọ àwọn àbúlá bí à ń kó kí wọ́n kọ́ takọ̀ ànábì nìyẹn kí àwọn ojúmọ́ kan òòṣà kan ni ẹnìkan máa ń sọ fún wa pé nóò ẹ má bọ́ ọ̀ṣà mọ́ o ọlọ́run kan tí àárín ní kẹ máa ń sìn ló dá wa lálẹ́ ń gbà yẹn lọ́hùn olóyè kiri ló dá wa lálẹ́ ń gbà yẹn ó dá wa lálẹ́ ń gbà yẹn lọ́hùn ló dá wa lálẹ́ ń gbà yẹn gangan lọ́hùn o wọ́n á ní kò sí tá lè challenge nínú wákàtí nínú òkú márùn-ún yẹn mo ní báwo lọ́ọ́ ṣe máa jẹ́ yọ kan tá a tún ní rí ẹja wálé tí wọ́n ti biblical verse kan máa fún àwọn Christian nínú John 3 verse 12 tí kí o sọ pé tí máa fi tayé wọn tí ó bá yé yín
báwo ni ọ̀run ṣe máa yé yín tápẹ̀rẹ̀ ayé ò bá ti yé yín tọ̀run ò lè yé yín ẹjá lọ àpẹẹrẹ ayé náà a máa ń blame àwọn ìyá wa pé wọ́n ń jowú torí pé kò sẹ́ni tó fẹ́ pé méjì aṣọ ni gbogbo wa fẹ́ máa jẹ́ aṣọ náà wa fẹ́ máa jẹ́ aṣọ obìnrin wa ń jowú torí pé obìnrin yẹn ń pé méjì obìnrin ò dénú alóbìnrin kan sọ fún mi rí ọkọ fẹ́ fẹ́yàwó lẹ́jọ́ náà lọ́wọ́ ni wọ́n á di wàhálà gan wọ́n á fi gẹ́ sùn mí ní ó ní kí n jọ tó máa fẹ́yàwó lé òun lè kú kú kẹ́ ó lóun lè kú o ètò rísẹ́ǹtì yẹn pé kí n jọ òun tiẹ̀ tún lè fara mọ́ kí ọkọ òun fẹ́yàwó mẹ́ta kó wá ṣe last wife kó ń jẹ́ kẹrin ó lòun ṣe ń dọ́gbọ́n pé kó wọn àti ẹ̀tọ́ tó ti fẹ́ tẹ́lẹ̀ kó má kọra wọn lòun ṣe mú ọmọ pé gbàgbà fún máwọ̀ ẹjọ́ máa ṣe ń tóhùn tí wọn kò lè fẹ́ yàwó lé òun tí wọ́n rí pé ìyàwó méjì ló fẹ́fẹ́ ìkànnì yẹn prior to lẹ́kọ́ tó dìgbà yẹn dọ́tà ṣà ní ta lọ́fíìsì lóṣòdì obìnrin kan bá wọn ní osas mo ní kí ló dé ó lóun fẹ́ jọ ọkọ òun sùn mí ni o kí ló ṣẹlẹ̀ ló fẹ́ fẹ́yàwó mi ilé òun ó ní Islam lájọ ń ṣe náà ní àárọ̀ ẹnu obìnrin tí wọ́n gbọ́ rí pé kọ́mọ òun kú kọ́ ẹ̀kọ́ ọmọ kan ṣe lòun bí fọkùnrin yẹn kó wá kú ó pé òun tó kó fẹ́yàwó lé òun lọ la ilaha illallah ẹjọ́ obìnrin tó lè ronú báyẹn ṣọ́kọ́ kan fẹ́yàwó lè kò lè pa ọkàn ẹ̀ dànù tó lè pìfà kọ́ wọn ń kú ọmọ kan tó ní láyé lọ́run kó kú torí ọkùnrin ó fẹ́ fẹ́yàwó lé ẹ wo ibi tó wọ ọkùnrin tó wọ obìnrin dé adẹ̀ ń blame wọn o pé ó ti jó ojú kíníkan ẹ jọ ẹ wá ẹjá gbé wá sí sáàkù tọlọ́run àtàwẹ̀ ọkùnrin lẹ́tọ̀ àti níyàwó mẹ́rin ẹlòmíràn tún máa lálè lórí mẹ́rin yẹn náà táwọn máa ṣe ṣìnà lórí mẹ́rin yẹn náà ó wá kẹ́fí pé ìyàwó kan nú mẹ́rin òun tún lálè o ìyàwó mẹ́rin ló ní ó tún lálè o ṣẹ́gbẹ́ ẹ̀ ti ya wèrè a tún máa kẹ́fí sí ìyàwó kan inú mẹ́rin tó jẹ́ lẹ́gà ní Islam òun dẹ̀ tún lálè ń ta o ó wá tún kẹ́fí sẹ́yọ kan tó dà pé Jafatayi mo rí pé èèyàn ò mọ̀ kí ló tún sọ fún ṣé mẹ́ta tó kù ò tó àwọn èdè tó ní ìta ò tó kẹ́hùn pé owó tó wà lára ọkùnrin ojú tóbìnrin lọ ìtawò lè gbà nìyẹn o ká má ti wá sọba tó dá wa ó la ilaha illallah ẹjẹ ń gbé láka ẹ wálé kí lọkùnrin ń jowú sí ilé tóbìnrin ń gbé òun lónìí one òun ló ń dáṣọ fún òun ló ń bọ gbogbo tó ń fẹ́ òun ló ń ṣe gbogbo tóbìnrin bá fẹ́ òun ló máa ń ṣe obìnrin ò mówó lápò ẹ̀ fúnra ara ẹ̀ kó fi ṣe nǹkan fúnra ẹ̀ rí baálé wa afẹ́ra pàǹtì baálé wa afẹ́ra kọ́ńdọ́ baálé wa afẹ́ra tíṣù baálé wa afẹ́ra gbà òun ló máa fún gbogbo ẹ̀ ó ti lára àwọn tó máa gbà lóṣù kí irú obìnrin tó máa lọ lálẹ́ ṣe kó máa dún ọkùnrin ẹ gan pé ìyá alágbá kí ló tún fẹ́ tí mi ò ṣe fún ẹ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tá à ń sìn ayé tá à ń gbé Ọlọ́run lónìí ayé yìí Ọlọ́run lónìí sọ Ọlọ́run lálọ́ọ̀dù wa ẹ máa wòran o irun tá à ń jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Ọlọ́run lónìí torí pé òun ló dá ilẹ̀ tó gbin iṣu sínú ẹ̀ kùkúmbà tí ó gbọ́n tẹ́nu ń jẹ láyé wọn ló gbìn o ìgbà tá à ń bọ̀ lọ́rùn àmúmàlùwà o abọ́ ọgbẹ̀ láyé ni o gbogbo tá a jẹ láyé o ti fi sáyé atẹ́gùn ló ń fẹ́ yìí ó fún wa ní àsanwó ẹ̀
bọ́ bíyàwó ṣe ní sanwó fọ́kọ tó bá raṣọ fún tó bá fún lóúnjẹ Ọlọ́run á fún gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ àlàáfíà ọ̀fẹ́ oòrùn ọ̀fẹ́ ẹ wo táwọn sanwó ẹ̀gbọ́n ṣáàrí lò ní inú táwọn sanwó ẹ̀lóṣù ṣáàrí lò pàtúmù lọ Ọlọ́run àtúrò pé ìtìyẹn pàtúrò jò àwọn kan sìn òtútù wà lọ́dọ̀ wọn l'Amẹ́ríkà ní UK ó kọjá bẹ́ẹ̀ ọ̀fẹ́ náà ni tí wàá rẹ̀ tí wàá àtúgbòhùn wá fún wọn ọ̀fẹ́ náà ni àsan £1 ẹjọ́ báwo lè wá ṣe expect irú ẹni yẹn káwá lọ lálẹ́ ẹ pé gbogbo tá à ń bọ lẹ́yìn ẹ̀yìn àlè ni gbogbo tá a tún ń pè lẹ́yìn ọba yẹn à ń bá lálẹ́ ní àmóore fún ni bíyàwó òṣèmọ̀rẹ́ fọ́kọ tó ń bọ̀ làwọn tó ń bọ̀ òṣèmọ̀rẹ́ fọ́ba tó dá wọn ẹ̀yọ̀ ṣé kò bá lága ẹ̀mú ṣẹ́gbẹ́ tá a lè gbà láfi lọ́ba tó dá wa yẹn wọn bí olóòṣà kan dá kó níyàwó 20 àbí kó níyàwó 30 tó bá kẹ́fín pé kan yàn ló máa lé máa gùn níṣẹ́ kórìí ẹ̀ ti burú òun dẹ̀ ń bọ́ ọ̀ṣà kò rẹ́ kọ́ lọ́wọ́ léwu máa gùn ẹ̀gbọ́n mi yé ṣẹ̀gbọ́n ẹ̀kọ́ lọ́wọ́ léwu gan máa gùn ni nítorí wàá lè mú ẹ ìwọ tó níyàwó 30 babaláwo ìyàwó 20 ṣé kò tó ẹni ìkànnù wọn ìkan péré wà lọ yànlè ó wá ká ó wá lè má gùn orí ẹ burú ni àbúrò ìṣe èrè ni ẹtú yóò bá burú ìwọ́de bọ́ ọ̀ṣà olóńbọn tọ́lọ́hún dá yín tó ń bọ́ kọ́ ló gbé láìsí o yín tó ń bọ́ kọ́ ló fún ẹ lóúnjẹ o owó tó náà kọ́ ló fún ẹ o èrè lásán lòun o wá ní kọ́ lọ́ má bàyé ẹ jẹ́ yín tó lè gbà ló fi lọ́ba tó dá ẹyẹn ẹjọ́ ṣé kò bá láàká ẹ̀rọ ṣẹ́gbà lè challenge láìláì lọ́la o wọn la challenge ẹ̀yẹn o ṣẹ́gbà kò sẹ́ni tó lè gbà Olódùmarè nìkan níjọ́sìn tọ́ sí a gbọ́dọ̀ forí balẹ̀ fún kankan ju Ọlọ́run tó dá wa lọ táwa fẹ́ sórí burúkú ṣẹ́gun àchàlẹ́ńjẹ́bù ẹjọ́ kílẹ̀ lẹ́mẹ̀ kílẹ̀ lẹ́nu yẹn kò sí aspect number 1 tó dẹ̀ le jù ní Islam nìyẹn tí yẹn bá ti wó tí la ilaha illallah bá ti wó kò sí Islam lọ́dọ̀ anybody wọn kí la ń pè ní la ilaha illallah táwọn lárúbáwá fi wò pé no àǹtafẹ́ gbà yóò lè wọ́ọ̀kì o ẹ mọ̀ tọ́gbọ́n àǹtafẹ́ gbà yóò lè wọ́ọ̀kì wọ́n rí i pé àwọn mọ̀ túmọ̀ ẹ̀yìn nítorí ṣe gbógun ti Muhammadu nìyẹn pé má gbélé wa tó láti pé kò lè pè wa má gbé wa o kí ló fẹ́ gbé wa yìí ká má bọ̀ ṣàmọ́ àwọn tó gbojúmọ́ kan òòṣà kan ni ló wá ń gbé láìláì lára òkan bọ̀ táàfin ní bọ̀rì ṣàmọ́ kò lè pè wa o kò dé lè pè wọn lóòótọ́ gẹ́tì kò lè pè wọn lóòótọ́ náà ṣe gbógun ti àná Muhammad sallallahu alaihi wasallam tó gbógun ti gangan nìyẹn o wọn ní nǹkan míì tó gbógun ti jù yẹn lọ tó wọ́n rí pé tó máa gbé wáyé ó máa jẹ wá wọ́n jà o á dẹ̀ kó wa lẹ́rú ó máa pa ọlá táwọn jẹ lórí àwọn èèyàn máa parẹ́ ìyẹn ni pọ́blẹ́mù táwọn Muhammadu sálásán tó ní pẹ̀lú wọn mo rò pé ń gẹ̀ẹ́tì ẹ̀ ṣògbó ṣe gangan nìyẹn o ìyẹn jẹ́ òpó alákọ̀ọ́kọ́ tó wà challengeable tí ò rújú òpó ẹlẹ́ mú ní tí kọ̀ǹkọ́ tálákọ̀ bá ti wó gbogbo ètò òkú ti wó
tó bá ti nígbàgbọ́ pé ẹnìkan tó alágbára kan tó wà lẹ́yìn Allahu lẹ́yìn Elédùmarè ó ti di kèfèrí. ẹgẹ gbàtà tí a rí request ẹyẹ máa fi yẹn ṣe wá sí yẹn lọ fún wa. tó bá ti gbàgbọ́ nù nǹkan míì ju Ọlọ́run ẹyọ kan ṣe lọ, kèfèrí nìyẹn. tó ló pé ó dàbí sọ kíní kan ẹwà tábẹ́lá wà láyé. Abíọ́lá bó ṣe lówó tó kírun Kọ́lá Abíọ́lá kó máa bá rùmí kó lóun fẹ́ yáwó lọ́wọ́ mi. No, get logic yẹn. Nígbà tábẹ́lá wà láyé mi ò súnmọ́ àwọn kéré gbà yẹn. Àdẹ̀ tí ìbẹ̀rẹ̀ wà sí gbà yẹn. Àbí kí n sọ pé àwọn tí wọ́n lọ ń bèrè olówó àbí tábẹ́lá máa ń fún lówó. Tábẹ́lá máa ń fún lówó ń gbà yẹn. Kán wá lọ bá kí Kọ́lá Abíọ́lá wá lọ bá wọn pé aláàjì ẹjọ́ mo nídìí 3 million naira ní àbí ẹja àjọba ẹ̀ driver Abíọ́lá tó ń sanwó oṣù fún kí Kọ́lá wá lọ bá pé wọn kó ẹjọ́ máa nídìí 10,000 lọ́wọ́ ẹni ẹ̀yà mi ẹ fún mi. Kábíọ́lá wá gbọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù sí máa lára Abíọ́lá náà. Gẹ́tì báwo ló ṣe máa lára Abíọ́lá pé èmi ìwọ ọmọ tí mo bí wá lọ tọrọ owó lọ́wọ́ dráìvà, what an insult. Ṣe máa bínú tó bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tó dá wa. Ọlọ́run sọ pé ìdè wọn ní astajibu lakum, ẹ pè mí máa dá yín lóhùn. Ọlọ́run wà nábì tó wá bẹ̀rẹ̀ nípa mi sọ fún wọn pé mo súnmọ́ yóò ká ṣọ́run wọn lọ. Èmi á máa jẹ́ pé tó bá ń pè mí ṣùgbọ́n káwọn náà kọ́ jẹ́ pè mí o, condition tó lọ nìyẹn. Gbogbo ẹni tí wàá rí gbàdúrà wájú Ọlọ́run àkọ́kọ́ jẹ́ pé Ọlọ́run o, wàá kọ́ jẹ́ pé tọ́lọ́run náà lọ́nà tó máa dá ẹ lóhùn. Tọ́lọ́run lọ́kọ́ pè ẹ́, Ọlọ́run ló kọ́kọ́ pè ẹ́, bó dẹ̀ ṣe pè ẹ́ ni àwọn mọ́lọ́lẹ́yọ kan mọ́lọ́lẹ́yọ la ṣe ń treat o, àti ìwọ̀sọ́ ìlú kíkẹ́ o. Islam la ṣe ń treat àwọn àti ìbò àti ìwọ̀sọ́ ìlú Kùránì àti treat ogun àti treat any other aspect of Islam. Ẹyọ kan la ṣe ń treat, òpó alákọ̀ọ́kọ́ la ṣe ń treat. So bá ṣe máa gbọ́ yé ní tí mo sọ yìí. So èèwọ̀ ni kí wọ́n nígbàgbọ́ pé tí kinní kan bá ṣe òun èèyàn kan ló ń ṣe òun, èèwọ̀ ni inú Islam. Tá a bá fi tì sọ́dọ̀ oṣó, ọ̀dọ̀ àjẹ́, lẹ́bọ olóògùn, olówó kan, olòṣì kan, àti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run nìyẹn. Aṣàìmoore sọ́lọ̀ ni ló fi jẹ́ pé ẹni bá ń bẹ lọ́hùn kì í bẹ̀yàn. Ọlọ́run dẹ̀ ló lẹ́tọ̀ọ́ àti bẹ̀, kò ń ṣe èèyàn. Gbọ́ mi yé, ẹni bá ń bẹ lọ́hùn kì í bẹ̀yàn o. Tó wáyé Ọlọ́run ló ń bẹ̀ wá láì máa tẹra mọ́. Ìwọ náà máa wá ṣọ́ ìjọsìn ẹ fún Ọlọ́run. Ṣé ibi tó fẹ́ ni pé ẹ máa pè mí máa dá yín lóhùn, ṣùgbọ́n ẹ̀yin náà ṣe kí ni ẹ̀kọ́ jẹ́ pé èmi náà o. Tó bá ṣe pé gbogbo tó lọ́hún fẹ́ lòun ṣe bá gbára ẹ ṣe mọ́ tó ló lè ṣe tán, wàá ṣe ìtagbọ́ ẹ bá ká ni, ìtagbọ́ ẹ bá ká Ọlọ́run ní bí ẹ. Mọ̀tàgbà ẹ gbọ́dọ̀ ká ìmọ́lẹ̀lẹ̀ ọkàn ìyẹn kò ní excuse rárá. Ṣé gbogbo òpó tó kù ló lé excuse? Ló yẹ pé tó lágbára jù nìyẹn. Ṣé wàá fẹ́ ti lẹ́yìn àmì? Perfect. Now
wọ́n ní kò sí condition tẹ́dá lè wà láyé tó gbọdọ̀ affect la ilaha illallah. Gbogbo tó kù ló ní excuse o. Téèyàn bá ń ṣàárẹ̀ táàárẹ̀ lè débi pé kò lè ṣàlùwàlá mọ́, kò lè kírun mọ́, wọ́n ní kó máa fọkàn kí, no problem. Tọkàn bá tún lè kí wọ́n gọ́ kí ló máa ṣe kó wà bẹ́ẹ̀. Excuse kan nìyẹn. Zaka yíyọ excuse ẹ̀ tí ẹ̀ pọ̀ jù. Tó bá lówó lè yọ zaka. Wọn ọ̀dẹ̀ kì í bá yan olúwa sí ènìwà mi. Ọláìyá mosque ní roundabout ní Makoko. Ìrọ̀lọ́ roundabout gọ́. Ọláìyá mosque ní Makoko. Ibi tí wàá sí lọ ní látẹ̀ní lọ Ọláìyá mosque. Ìgbọ̀tọ̀ ní kó sẹ́ni ẹgbẹ̀ tí ń bá lọ́wọ́ pẹ̀lú. Ní Makoko. Makoko Èbúté Mẹ́ta ni o. Torí roundabout ló yẹ ká wà ní last week. But àwọn boys yẹn wọ́n ṣe ọmọ lọ́wọ́ ń gbà yẹn. Ọmọ wa ní Ọláìyá mosque ní Makoko kí ni street yẹn. Wọ́n àbí tí ìsìnkú star Ọláìyá mosque náà lọ́kọ́ síbẹ̀. Ṣé wọ́n àbẹ̀rẹ̀ Ọláìyá mosque káàkiri ẹgbọ́n fi kíní sí náà. Náà mo máa ń lọ ní pé bí tí mo lọ ọgbọ́n ni pé òpó ẹlẹ́ẹ̀kejì ó ní excuse, òpó ẹlẹ́ẹ̀kẹta bó ni wọ́n kọ àdírẹ́sì bátírì yẹn. Ramat Street Makoko jàre. Kábèrè Ọláìyá mosque ní Ramat Street ní Makoko Èbúté Mẹ́ta. Ìjápa ẹ̀rẹ̀ láti alẹ́ yìí 9 to 11 Friday 9 to 11 Saturday mọ́júmọ́ Sunday. Mo tọ́nà bá fún yẹn bìlẹ̀ fi ràn wá lọ́wọ́. Ìbá fi sínú àkáǹtì wa tẹ́ ẹmọ yẹn. Rìsálàtò Ládàá Welfare Fund ní 121-965-3887 bá fi kánà bá yẹn síbẹ̀ yẹn. Àti ní mọ́tò tàbí kó oríṣẹ́ wa kẹ́rù wa ẹ̀yìn náà ti alhamdulillah. So àwọn owó tó kù ní owó tá máa fi máa repo sáwọn mọ́tò yẹn lọ bọ̀ owó mọ́tò tọ̀hún ti bí ó ti yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ láti lọ́wọ́ náà wá ń sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ jàre. Mo ní òpó alákọ̀ọ́kọ́ ni ò ní excuse mo dẹ̀ ń palàbọ̀ lórí ẹ̀. Ká kírun àárẹ̀ lè dìyàn lọ́wọ́, nǹkan mi lè dìyàn lọ́wọ́, another excuse wà fún yẹn. Àga àwọn ìyàwó obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù wọn lè kírun. Bá ṣe fọjọ́ 7, ọjọ́ 5, ọjọ́ 3 wọn lè kírun, excuse wà fún yẹn. Zaka yíyọ excuse wà fún. Ó lọ ṣe yan zaka. Bó ṣe jẹ́ ọ̀ràn ọyàn tó lò ṣe lè yan wàá kàn láníyàn pé tí n bá lówó màá yan ni. Tó bá tó fi kó láyé kò ń ṣẹ̀ṣẹ̀ o pọ̀kàn láníyàn pé tí n bá lówó màá olówó ló yan zaka ṣe pé yẹn lè excuse. Ramadan bí Ramadan ṣe le tó òun ló ń bọ̀ yìí lọ́jọ́ bá láyé tó dáa. Àmín. Excuse wà fún tí wọ́n bá ní ọ́sà kò lè gba Ramadan ẹni tí ọgbẹ́ ẹnu ń ṣe kò lè gbà. tí Ọlọ́run fẹ́ nira fún wa Ọlọ́run fẹ́ nira fún wa o ṣe wá rẹ̀ ń tẹ ní ọ́sà ìyá fún solution yìí kéré kan tí mo mọ̀ ẹ lè bẹ̀rẹ̀ látẹ̀ní lọ láti èní lọ lè bẹ̀rẹ̀ ẹ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ọ̀gẹ̀dẹ̀ tó máa ń jẹ fún etí ìbò tí ìwọ̀n máa ń kan kérékéré ní tí Yorùbá gangan tó máa ń rọ̀ yẹn ẹ wá mẹ́ta ẹ̀ tó bá tóbi ẹ wá mẹ́ta kò ṣe ọ̀gẹ̀dẹ̀ dodo ọ̀gẹ̀dẹ̀ tó máa ń jẹ gangan
ẹ wá ńláńlá mẹ́ta kẹ wá mílìkì ọlọ́pẹ ẹ dà half ẹ blẹ́ndì mílìkì yẹn mọ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn half ni o half ẹ̀ gangan ní kẹ blẹ́ndì mọ́ mílìkì ọlọ́pẹ kẹ tó jẹun láàárọ̀ ẹ kọ́ fi tẹ́lẹ̀ ẹnu wọn ní kẹ blend kẹ ọkọ̀ mu kẹ tó jẹun láàárọ̀ ni o tó lẹ́yìn 20 or 10 minutes ẹ ṣe wá jẹun wọn bí ọ́sà náà dá sí náà fi ṣú tó bá di yọ́ kejì ẹ tún lo half tó kù ẹ kọ́ máa fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ so táwọn ẹ bá dé kẹ tó jẹ sàárì kẹ ló máa jẹ sàárì láago 5 ẹ̀kọ́ ti mú òun ní 4:30 àbíkọ́ tó 5 ẹ̀kọ́ ti mú ẹ ti blend ẹ̀kẹ́ mú ẹ lè ṣe lálẹ́ gẹ́gẹ́ sínú fíríjì no problem iṣẹ́ àmì ìṣọ̀pọ̀ òun lẹ́kọ̀ọ́ fi tẹ́lẹ̀ ẹnu kẹ́ tó jẹun wọn bí ọ̀sà náà dáṣẹ́ tí náà fi ṣú ẹ máa gbà wọ́n yẹn perfectly ìyẹn fáwọn ọlọ́sà ṣẹ́pẹ́ ẹ́sìkúsù wà fún Ramadan bóyá ilé tó tọ́lọ́ kò tí bá lékún siam pé a ṣe lọ́rùn ọyàn fún yín ni bóyá ijó ọ̀ràn ọyàn tó ẹ́sìkúsù wà mẹ́ ọlọ́ndẹ̀lá ara ẹ́sìkúsù tó wà ń bẹ̀ ní òkè ayọ̀ àrọ́díà àyíkẹ́ ṣe dáadẹ́wà wọn àlékún sàrántúlà so ẹ́sìkúsù tó wà ń bẹ̀ náà rẹpẹtẹ tọ́lọ́ ń kà sínú Quran fún wa ká ṣe ájì ìyẹn ti ẹ̀lẹ́ excuse tó gbọ́ ẹni tó lówó lè lọ ájì wàá kàn láníyàn pé tí n bá lówó máa lọ ẹja rírò ṣe dálẹ́wà ẹ̀gáwọ̀ wàá kàn láníyàn pé tí máa ní owó máa lọ ó tán o àníyàn lásán ló máa ní nǹkan kan tí ò ní excuse nínú la ilaha illallah no condition no kini no condition kò sí condition tó lè wà láyé tí la ilaha illallah bá bọ́ lẹ́nu ẹ̀ wà wọ́n náà torí pé o ti fi ẹlẹ́dàá ẹ lẹ̀ nìyẹn kí nǹkan ṣe ẹ kò bìlí pé ogun ìdílé wa ni ó ń di kèfèrí lọ nìyẹn o ogun ìdílé ta ló fi ṣe yín níbi tí la ilaha illallah wà níbi tí la ilaha illallah wà ẹ̀wọ̀n tó la ilaha illallah ni bẹ́ẹ̀ àwọn ọmọ tó mẹ́ in tó yẹ kó gbógun tànábì ní Mọ́kà gbọ̀ngbọ̀n nìyẹn àwọn gbọ́yé ẹ máa gbé agíló lè fogun láàrin ànábì láàrin àìrọ̀ o ayé àwọn ọdẹ ẹ̀ṣẹ̀ oúnjẹ rẹ ẹ̀ṣẹ̀ ti rose yẹn ìsọ́nà ọ̀káyà mo ní ẹ̀yìn náà ẹ̀wòrán kí ló lè bí wàhálà kí ló lè tó yìí ó máa bí tí wọ́n mọ̀ tó mọ̀ láìláìlá àwọn aláàmọ̀ tó mọ̀ àwọn láìláìlá wàláìtàlá irọ́ là ń pa àmọ́ tó wọn la ilaha illallah àmọ́ ni àmọ́ bó ṣe wo tó àwọn bó ṣe wo tó àmọ́ tábàmọ̀ wà láì àníbẹ̀rù kankan jọ lọ́n lọ ọjọ́ ajé àrọ́bíà ìzágunlá kára àníbẹ̀rù kankan ju àlọ́wù lọ bí Olódùmarè lọ torí la ilaha illallah yẹn ó kó gbogbo nǹkan ayé sínú ni o láwọn ọmọ lọ ní pé mo ní la ilaha illallah kò ní excuse kankan lára ìtumọ̀ la ilaha illallah ní pé olówó kan lè sọ ẹ́dọ̀ lówó ọlọ́run Allah ní máa sọ̀yàn dolówó lára ìtumọ̀ la ilaha illallah nìyẹn táwọn máa kóra wọn jọ bókè ọ̀rọ̀ adájọ́ ṣe skúù yìí àrípé àjá fẹ́ sọ́dọ̀ lówó tó náà bá kádà owó mẹ́wàá láìwò lé ni
kọ́ fún ẹni 100 billion aláìwọ̀ ni mo máa fi ṣe wàá mọ̀ ní pé olówó owó rèé ó ní kọ́lé kan tó yẹ kó o láyé nínú ẹ̀ tọ́lọ̀ bá kọ́ wọn ẹ̀ ara la ilaha illallah nìyẹn àti kó dẹ̀ lówó lọ́wọ́ láti dolo ṣe ayé ò tó bẹ́ẹ̀ kò sógun ìdílé tó lè sọ́dọ̀ lòṣì kò sóṣó kan tó lè sọ́dọ̀ lòṣì kò sá tó bá ní bímọ oṣó tó lè ní kó bí òsì tó bá dẹ̀ máa bí wọn tó bẹ̀ láti lóyún mọ́ ẹnu wọ́n ń tàn ẹ́ ni gbogbo tó bá ń ṣe wá láyé tá a wà ọlọ́ọ̀ni ní tí wàá yé wa rè ní tí ò yẹ wọn ọgọ́ rẹ o ṣe rí ọba elétò lọ́lọ́run ọlọ́run ṣòro gbọ́yé o àbí tó lọ bá fún láwọn ìmọ̀ kọ̀ọ̀kan tó wà hidden láwọn ìmọ̀ tó yẹ kí n tó pamọ́ àmọ́ tó pamọ́ gan gidi ó lè máa ń sá lọ fún yàn nígbà míì ṣé lára láìláìlẹ̀ láwù ni pé gbogbo tó máa jẹ́ láyé ọlọ́run ti ṣètò ẹ̀ ìgbàgbọ́ ẹ nìyẹn máa sọ kíní kan a máa ní àwọn kíní kan lọ́wọ́ àkọ̀dàrí ẹ̀ ló máa ń jẹ́ bẹ́ẹ̀ bó ṣe rí exactly nìyẹn ṣé tó bá sọ pé àwọn kan ní kọ̀dàríyà kíní kan kìnìyà àbínú ọ̀rọ̀ kàdàríyà ni tó ń gbà múlò kádàrà bó ṣe rí gangan nìyẹn o ṣe ni tó lọ máa ṣe ni gbogbo tó ṣe ní ilé ayé tá a wà yìí ẹ jẹ́ n break it down fún wa ilé ayé tá a wà yìí tí wọ́n máa ń di kèfèrí ó máa ń jọ̀rọ̀ tí ó bá láka ìwé létí àwọn èèyàn ni fíìmù lọ́lọ́run play fún wa fíìmù ẹ̀wọ̀n fíìmù yẹn torí pé ọba tá a mọ̀ òun lọ́ba àkọ́kọ́ wàl hawal ẹ̀mọ̀ tó mọ̀ ẹni wàlẹ̀ áhírì ọba àgbẹ̀yìn ẹ̀mọ̀ tó mọ̀ ìtumọ̀ oríkè ọlọ́run yẹn ni gbogbo ìpìlẹ̀ wa ọlọ́ọ̀ni ìparí wa ọlọ́ọ̀ni ẹ̀mọ̀ tó mọ̀ ẹ̀ that is to say gbogbo bá a ṣe wá sáyé bá a ṣe lo ayé wa bá a ṣe kú kò ṣẹ̀yìn ọlọ́run ẹ gbọ́ mi yé wọ́n bá a sí nílọ ní o ṣé wàá yé yí jẹ́ padà mẹ́ẹ̀ àwọn wa sọnù kí yẹn padà mẹ́ẹ̀ náà fún mọ́lá ní pé láìláìlá lọ́wọ́ ó encompass gbogbo nǹkan tó lè máa ṣe wá láyé oṣó ò lè ṣe wá àjẹ́ ò lè ṣe wá lẹ́bọ̀ olóògùn lè ṣe wá wọ́n ní oṣó ṣèyàn ẹni tó ṣẹlẹ̀ rèé ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ yẹn làákà yẹn máa mú yẹn bí tí mo rọ́ lẹ́ẹ̀kan yẹn làákà yẹn lè débẹ̀ ẹ máa sọ̀rọ̀ èmi tí mo sọ lóye kò lè yẹ yìí náà wọ́n lọ ní pé ń bọ̀ o ẹ máa wọ ọlọ́run tó gbé dànù. oṣù níwọ̀n ló ṣe máa ń ṣèyàn fẹ́yìn jọ. bọ́ọ̀ ló ṣe máa ń ṣèyàn tó máa ní oṣù ló ń ṣèyàn lóòótọ́ ni àjẹ́ ló ń ṣèyàn lóòótọ́ ni bọ́ọ̀ ló jẹ́ lóòótọ́ ṣe rí ọlọ́run tó dá wa òun ló dá dáadáa òun ló dá aburú ṣe rí tá a bá ń sá fún àwọn ọ̀rọ̀ kankan pé ẹ má jà á sọ àwọn onímọ̀ náà ẹ jẹ́ kó fèsì reality ayé wọn kó lè mọ̀ pé ibi táwọn wà yìí o ọ̀nà ni mo kí bọ́ signature ẹ káàbọ̀ so kó lè mọ̀ pé ọ̀nà làwọn wà kó ṣe àánú gbogbo tó máa ń ṣẹ̀dá láyé ọlọ́ọ̀ni báwo ló ṣe wá jẹ ayé báwo ló jájẹ ọ̀nà rí ẹjẹ múlaka ẹ̀ wálé ẹni tó bá lówó ẹjọ́ ṣé olówó ó kó alátọ̀run ni àbíyàn déédéé lówó ni kò kó alátọ̀run ayé ni
kò sí ọmọdé olówó tí ò bá bówó lé ọ̀nà sọ ìtàǹkì lọ́mọ tó bẹ̀ láti 5 6 7 8 9 10 11 ọmọdé nìyẹn kódà dé 15 ó sì ń jẹ́ ọmọdé díẹ̀díẹ̀ ẹni from 15 lákàyè ti gbowó lákàyè ti mọ̀ tán pè lówó 15 ọ̀pọ̀ ti gbowó ti mọ̀ tán pè lówó kò wá gbówó lé nìyẹn kò yẹ kí ni kò gbówó lé tẹ̀wọ́n kò gbówó lé lákàyè kan lọ́lọ́run fún kó fi make owó yẹn either right or wrong olùjìbìtì ni o oye fún 19 ni o ọmọlọ́nà ẹ̀tọ́ ni o kádàrá pé yóò lówó ni ọ̀nà tí ó gbàdẹ̀ ni ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ ooo ẹ má jẹ́ gbé ilé ogun bẹ̀rẹ̀ ṣe lọ́lọ́run ọba tó lé ni láìláìláì mọ̀ tó ọba tó lé ni o ẹn tá a bá kọ owó mọ́ tó yóò lówó ọlọ́run tó máa kọ ìlànà tó máa fi ní fún ni ó wá lè wá nú àwọn ẹni ìyá ọlọ́run o bí tó lọ́n lè sí nìyẹn sẹ́ ẹn tó lu jìbìtì tó fi lówó ó lè ní kú bẹ́ẹ̀ kó dẹ̀ má repercussion tó máa fi kó láyé but ìyà ó ń dúró lọ́dọ̀ ọlọ́run bó dẹ̀ ṣe máa bí ó bá lu jìbìtì kò ní ní ó kẹ́ ẹgbẹ́ sí lákàyè ṣé ó gbọ́ tó lu jìbìtì ló lówó ni ó kẹ́ wo ti ètò ń fà ní ti Malami wa yìí sìn ẹ̀wọ̀n tó ń àlẹ́jẹ̀ lórí ẹ̀wọ̀n bó ṣe pọ̀ tó ṣàgbọ́n lójú tó olówó ni tí ò bá rìn bó ṣe rìn ẹ̀gbọ́n tó níyàn kò ní ní ọlọ́wọ́ fẹ́ gbà á lẹ́rú ó yẹ ká ṣìírí ẹ̀tú láyé ẹ̀tún àwọn ọlọ́run o títú àṣírí ẹ̀ náà kò ṣẹ̀yìn ọlọ́run o oh la ilaha illallah bá ṣírí ẹ̀ ṣe tú kò ṣẹ̀yìn ọlọ́run àìmọye tó ṣògùn owó àbóṣólẹ̀ tó jẹ́ fún náà kádẹ̀ra bí ó sì lówó nù tí ò bá ṣe kò ní ní but ṣíṣe ẹ̀ náà yóò jẹ́ àwọn ayọ̀ ọlọ́run o ìtọ́lọ̀ ń burú sí nìyẹn o tí ò bá ṣe kò ní ní torí làákà ẹ̀ tó jẹ́ kẹ́mí ẹ̀ le kó fi lọ ṣe ọlọ́ọ̀ni mo wo TikTok ọmọ kan lánàá lórí TikTok tí ẹni gbàgbọ́ orúkọ ẹ̀ ó ṣe yahoo rí tó ra mọ́tò tó ń ṣo mọ́tò tó rà tó jáyé gan ó wá ṣe bólà ń sìn bólà ló ṣe kódà kánibá lówó ni ẹni tí ń gbọ́dọ̀ ìbáṣe pé ìwọ tó rán lè gbà ẹ́ báyìí no bólà kọ́ ló yẹ tó fi lè fi irú nǹkan báyìí lẹ̀ tó lè ṣe láwọn ọ̀rẹ́ tó yìí ṣe tó ní láyé orí padà síbẹ̀ mọ́ àwọn ẹ̀kẹ́ ọ̀rin lè lọ kánibá lówó wà láì máa wá kan ní ó sọ ó nígbà tó ń ṣe yahoo nígbà tó di pé a máa wẹ ọṣẹ ó lọ́ṣẹ kó àtọ́ ní kó ń wá wẹ̀ tó ní ilé tí lè jù wọn ṣe ó ní ìwọ ní tó máa fi ṣọ́ṣẹ́ fóun ọlẹ́nu obìnrin ni ẹ̀wọ̀n lọ́lẹ́nu ọmọ tó wà nù oyún wọ́n ń pè lọ́lẹ́nu wọ́n máa pa obìnrin yẹn wọ́n wá yọ ọmọ inú ẹ̀ wọ́n á fi ṣoògùn fóun kóun lè máa rí òyìnbó gbá ló wá ní ẹjọ́ bàbá òun ò ṣe gbogbo tó ní ó dẹ̀ gbé tàbá ń bá mú ó wá padà sí bólà ọmọ tó ti ń lo mọ́tò ńláńlá ó lọ ń ṣe bólà wọ́n ń bè lọ́wọ́ pé ṣé ìpé wọn ló ti olóhùn òyà wèrè ẹ̀rọ olóhùn ló bá hùn pẹ̀lú pé ilé tó ń lò lọ́wọ́ yìí ó pè òun dan kó lọ lé ọlẹ ọnú obìnrin lọ ọlọ́run ló pè padà gẹ́tì ọlọ́run ló pè padà ó lè má jẹ́ muslim bọ́lá ṣe máa ń ṣe ayé àwọn èèyàn nìyẹn o bọ́lá ṣe ya fíìmù ayé tiẹ̀ nìyẹn pé
pé yóò kọ́kọ́ san lọ kó tó san padà. Ọmọ yahoo kó máa ń ṣe bọ́là tó lè ṣe láwọn ọ̀rẹ́ tán yìí ṣe yahoo yẹn tán ló lọ wọ́n lé fún tí wọ́n wò pé dìdì wèrè ni ẹ́ o lè ṣe tá à ń ṣe wàhálà tí ẹni ẹ̀ náà ká máa fún ẹ lówó. Ó ní bọ́là tó ń ṣe yìí ó pé òun pé kò ń kó làwọn olè gbowó lọ́wọ́ wọn tó lóun mọ ṣọ́ọ̀ṣì owó wọn. ṣẹ̀rọ lọ ìṣesí Ọlọ́run nìyẹn o tí ò bá rìn bó ṣe rìn yẹn kò ní pàṣẹ tó padà sí i. Fíìmù ayé ẹyẹ sọ̀rọ̀ kan tó wà tún yẹ yín díẹ̀. Ṣé láyé tá a wà yìí ó dàbí máa rántí fíìmù tó láyà ṣe gbà kan Ìrù Ẹṣin. Tí máa rántí fíìmù ẹ̀rọ Ọlọ́run máa ń bà mí ni pé jálàjàlà lò ẹni tó máa ń rẹ́rìn nípa Ọlọ́run gbogbo alọ sí gbogbo national theatre bí ẹ̀kọ́ tí mo lọ rí nàbẹ́rẹ́ èkejì mo lọ rí mo lọ wo Ìrù Ẹṣin. Ìrù Ẹṣin lè débi pé ní eré tó tún pààrọ̀ lẹ́kún bíi bẹ́ẹ̀ bóyá orí tí mo wọ́ authentic ṣe nígbà ó ti pẹ́ o bóyá yẹn bọ́ tí igun ẹ ló le jù. Àwọn national theatre báyìí ó kọ́ akún sun ẹkún ni bí ariwo ṣe ń paragbá pàwọ́ tó ń pa wọn bóyá àbúrò mo là jẹ tó ń pa ọmọdé méjì gba kíní kan gba nǹkan tó gba kárí àwọn jẹ. Mi wọ́n láyà igwe ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kíní tripod tó ń lò lókè àbí kí náà pé projector ó jókòó sẹ́gbẹ̀ẹ́ lókè òkè ló wà ṣùgbọ́n national theatre máa ń project ara kíní ni. Nígbà yẹn ẹgbẹ́ wa ń sunkún ẹkún yìí pọ̀ nù ọ́ọ̀lù à ń sun ẹkún ni àròpọ̀ àwọn reality pé irú èèyàn burúkú yára ìbò yìí ó ṣe gbá ṣẹ́gbà tá a gbọ́ta nù ọ́ọ̀lù tó ga ó bẹ̀rẹ̀ sí faṣọ nu ojú ọ̀lẹ́ àwa rẹ́rìn bọ̀ àwọn ní ọláyà ọ̀dájú ni ẹ nǹkan tó pọ̀ lẹ́nu wọ́n fẹ́ rìn ó ní dìdìrín ní gbọ́dọ̀ tó pè nìyẹn pé ṣe bí fíìmù lẹ́wọ̀ ẹni tá parí ẹ̀ sí ni èmi mo kọ́ níbẹ̀rẹ̀ mo mọ àrùn rẹ̀ mo pín ẹ̀. ẹ̀kẹ́ ìgbọ́n lọ bọ́ọ̀lù ń ṣe rí gangan nìyẹn. in tó bá ń bá ẹ lẹ́nìí tó ń bá ẹ lọ́wọ́lọ́wọ́ ìbànújẹ́ ni o ìdùnnú ni o kádàrá ẹ ni o ayé kọ́ ló ń ṣe ẹ o tẹ́yìn wá ní èmo á di ọ̀rọ̀ ẹ̀ ó ń tàn ẹ́ ni sábàbí lásán ṣé rí ẹgbẹ́ gbé wọ aspect wò mí ṣé rí Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ àní rí láéláé pé owó tí mo ní Ọlọ́run ló gbé fún mi irọ́ nìyẹn o Ọlọ́run èdèédé gbowó fún yàn irọ́ nìyẹn ó ti ṣètò owó yẹn síbì kan á wá rán àwọn èèyàn tó máa rí sí ẹ kódà ó lè jẹ́ màláíkà ó máa wá láwọ̀ èèyàn ni àkọ́bá ẹrajà ni àbí kó ní madam irú ọjà òkè fún àpẹẹrẹ worú ọmọ kan tó ṣe mo wo TikTok kan náà lánàá àwọn TikTok tó máa ń amaze mi nìyẹn ọmọ yẹn bíi kò dá pé tán ó wá ń ṣe shoemaker kání ìbáwo part 2 yẹn ni wàláì máa sáré owó orí iṣẹ́ fún un kò yẹ Muslim Christian ni o kání kò bá ṣe kí ní ìbárí part 2 pé wọ́n ra generator fún wọ́n ra irinṣẹ́ fún wàláì máa wá mo ṣe máa wá kan tí máa ra ọgbọ̀ ẹ̀ fún ọgbọ́n yẹn dẹ̀ wá kẹ máa wọ lóhun o la ilaha illallah ẹ lọ mọ lóhun ṣé láì mọ́ lọ́wọ́ ẹ máa sáré kú ni bàbá ṣe Adam rọ̀yìn mọ́lá ọ̀tá làwọn kọrin kan wọ́n ní kágbà fọ́ wọ́n ní àti dúró tọ́ lọ́hun mi ìṣòro bàbá ló lórí yẹn bàbá akínmọ̀dé wá fi kọrin wọ́n ní àti dúró tọ́ lọ́hun mi ìṣòro ní iṣẹ́ ọlọ́hun mi ìṣòro jẹ́ bẹ́ẹ̀ ni àti dúró tọ́ lọ́hun ó ṣòro ẹnìkan tó wá kọrin kan bí káàdì sọ̀díkì ni
ó ní sọ̀rí kìlọ̀ kọ́ ó ní àti ìdúró tọ́lọ́run le àti ráránṣẹ́ rẹ̀ ìrọ̀rùn ni kí wọn kún ráyè dúró tì ní tó bá ti ráyè dúró tọ́lọ́run kọ́lọ́run ẹ̀ lọ́wọ́ wà láìhun ló rọrùn jù lóyún sọ pé ẹ pè máa da yín ló bọ̀ ẹ kọ́kọ́ jẹ́ pé tèmi o wà kọ́kọ́ jẹ́ pé tọ́lọ́run náà ọlọ́sìn máa dúró tiẹ̀ kí wẹ́n lónú sórí yẹn ni pé tó lásìkò mo kàn rí bọ́ yẹn tó wá tó ní slippers òun já meanwhile ó wá prank ẹni pé slippers òun já ó dẹ̀ rí pé bọ̀bọ́ yẹn ò dá pé tó ó wá níbọ̀ òun ò lówó tó máa fi rán bàtà yìí ṣó lè bá wọn rán lọ́fẹ̀ẹ́ ó dẹ̀ mọ̀ fún yẹn ní kò sí wàhálà mo wá máa jẹ́ ẹbẹ́ ẹran ó dẹ̀ rán fún lọ́fẹ̀ẹ́ ó dẹ̀ nígbà máa lọ bọ̀bọ́ wa ní ẹ ṣe mo ní ìdówó transport mo ní 200 naira kò yẹ pé èèyàn lówó tí máa fi wọn mọ́tò lọ sí báyìí ó dẹ̀ ní òkè òun lówó lọ́wọ́ bọ̀ tẹ òun 500 naira kan lọ́wọ́ lọ́ṣẹ́ gbà lọ́ṣẹ́ kò mú 300 naira wá yányá ẹ̀yin tó ẹ̀wọ̀n ẹ̀mọ̀ ń rí ẹ̀rọ bàtà lọ́fẹ̀ẹ́ ó ní kò má ta ọlọ́run ká máa ṣe oore ni ó ní òun ti mo 500 òun ti ẹ̀fọn bá ń ó amaze mi gan pẹ̀lú bó ṣe rí yẹn kó tún lè máa tún ṣàánú ẹ wá wọ ọlọ́run àṣé màláìkà tó máa ṣe lóore ló wá bá bó ṣe máa ń rí nìyẹn ọlọ́run ló rán sí i ọlọ́run ló rán iṣẹ́ ó dẹ̀ prank ó dẹ̀ ní àmú prank yín ni o wọn náà bó sórí péjì ẹ̀ àwọn ẹ̀dẹ̀ dáwó fún wọn tó dáwó fún lágbàáyé ọlọ́run ló rán wọn kó yá ẹ ràn lọ́wọ́ bọ́lá ṣe máa sọ̀rọ̀ ọdún lówó nìyẹn sábàbí náà ń pè yẹn àti kọ́ pé ibi tí orí ẹ ti máa wá nìyẹn tí ò bá ṣe la ilaha illallah nínú kádàrá pé yóò ṣe ó lè má ṣe fẹ́ lómi o ìyẹn ọmọ ṣùmẹ́kà yẹn o bọ̀ tó ní pé ọlọ́run ti wà ó fi àánú ẹ̀ ọlọ́run ló rọ ẹ̀mí ẹ̀ pé ẹni tí ó ṣe lóore rẹ̀ wọ́n náà kọ́ ṣe lóore náà ìtumọ̀ la ilaha illallah nìyẹn má jà sáré ká ẹ má jà gbé oore wa sọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ ọlọ́run ní kí á gbé oore wa sí ọ̀dọ̀ ọlọ́run ní wàá tari tí ó ṣe lóore fún ẹ ìtumọ̀ la ilaha illallah nìyẹn tó bá ti gbọ́ yóò ní problem ẹ̀wọ̀n ṣe ló ń ṣe ajẹ́ ló ń ṣe irọ́ sábàbí ni wọ́n o ọlọ́run máa fi wọ́n dá sèré àfáyé ni o àwọn náà dọ̀ tún jí ìyàwájú ọlọ́run le gan o máa sọ kí wọ́n fún wa ṣe ẹni tó lọ máa fi aburú rán wà láì kò lè ṣe dáadáa tó máa fi kó láyé àfàánú ọlọ́run bọ́dọ̀ bá gbé fíìmù tọ́lọ́run kọ fún nìyẹn ẹ má blame ẹ o ṣé láwọn tó ń ya wèrè mọ́ wa lọ́wọ́ yẹn tó ń burú bí wèrè yẹn tó ń forí jiyàn yẹn kádàrá tí wọ́n ní o tá a bá kàn ń bínú à ń bínú kádàrá tó lọ ń dá mọ́ wọn ni wọn ò lè change tó fi jẹ́ pé àbúrò wọn lọ́rùn gan láti ṣe inú wọn máa ń dùn ni wọn ẹ̀rẹ́ ni tínú ẹ̀ bá dùn torí kádàrá tó àwọn ò rí dùn lórí gbogbo tó ń ṣe lórí kíní yẹn wọ́n wá ilé ìwé táìmù ni wọ́n fi ń dùn àwọn tó rán ní dùnú nínú ara wọn ọ̀tún bá wá rí ẹnìkan tó lọ ń dùnú inú wọn bí wọn bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn o kò sóye wàá tó ló ràn wọ́n láyé láyé tí wọ́n wáyé nítorí wọn wíìrì wọn ní gbọ́ bọ́lọ̀ ṣe dá wọn ni bọ́lọ̀ ṣe dá wa nìyẹn kẹ́rọ ọlọ́run máa bà wá ká máa wò pé títà ń ṣe lọ́wọ́ ìṣekú tí gbá pa wọ́n ẹ̀kẹ́ra bẹ́rẹ̀ ìwájú ọlọ́run àwọn òkèrè ro bọ́lọ̀ ṣe design ayé tí wọ́n nìyẹn wọ́n lè ṣe máa bá kú nìyẹn tán bá kú wọ́n tó wá jí àwọn ayọ̀ ọlọ́run Allahu Akbar ẹgbọ́n ayé àkọ́wọ́n ní Quran ọlọ́ni a ti dá
àwọn ẹ̀dá kan àti àlùjọ̀nnú kan tó yẹ pé ìgbẹ̀yìn wọn inú náà ni Ọlọ́run á fi clause kan sí pé wọ́n lójú wọn fi ríran wọ́n létí wọn fi gbọ́ràn wọ́n dàbí ẹranko làwọn tún gọ̀jẹ̀ ẹranko lọ Ọlọ́run yìí dáwọn nìyẹn o Ọlọ́run dáwọn bẹ́ẹ̀ ògbé kún ọ̀fẹ́ rí o Ọlọ́run ìjọ Ọlọ́run ló blindfold wọn o Ọlọ́run ló di wọ́n létí ní òjẹ́ kan gbọ́n táyé wí Ọlọ́run fúnra rẹ̀ ló ṣe Ọlọ́run àbí àdúrà táwọn gbà ní pé kọ́nà máa pa wá dà sí bá a ṣe fẹ́ ìwọ̀n tó náà wò lè ṣe orí èyí tá a wà ní kọ́nà yẹ ká kúlé lórí adẹ̀bẹ́ lọ́n fáwọn náà kọ́nà bá yí wọn Ọlọ́run lágbà tí wọn lọ́n padà kò sí tó ná lọ́hùn Ọlọ́run nìkan ló lè ẹ́dìtì fíìmù tá a ti wò tán àbí táwọn lọ́wọ́lọ́wọ́ ìwà ń ṣe láìfù nísìn kò ṣe edit Ọlọ́run lè edit ẹ̀ kódà AI bó ṣe lágbára tó kò lè edit live kí máa sọ̀rọ̀ nísìn mo ń sọ̀rọ̀ láìfù nísìn kó máa sọ nǹkan míì kò possible mo lè ti ṣe tán kí wá gbé mi sí bọ̀ pé mo ń ṣe live láéláé pé ìtawà ń sin live láwà láyé yìí báyìí wà láyé live ni Ọlọ́run nìkan ló lè change life yìí tí máa sọ pé yes tí ó máa sọ pé no nínú rẹ̀ Ọlọ́run nìkan ni so Ọlọ́run lè yí fíìmù ilé ayé wọn padà tó ti yà sí dáadáa kan tó kúrò láyé àwa náà tó lọ́wọ́ fi dáadáa rán ó lè yí fíìmù ayé wa padà náà ọlọ́mọ yìí padà sí sáburú ọlọ́mọ ìyá láàrin àbúrú sọmọlá kejì wa láéláé táì bọ́ lọ́hùn dáadáa tó bá àwọn lè bá kú wà láì wọ́n jẹ́ wájú ọlọ́run àwọn náà dẹ̀ mọ̀ bọ̀ torí pé a ti design aburú fún wọn ní dáadáa náà ṣe rí no amount of wars lè lè ṣe fún wọn tó máa ràn wọn nítorí yẹ kán àkọ́ṣàn díẹ̀ ní kíyà jẹ wọn ọlọ́run wá lè kèé tètè fìyà jẹ wọn kọ́ bá lópa rẹ̀ lórí ẹgbẹ́ tó máa fi dáadáa rán kò lè ṣàbúrò torí tó bá fẹ́ ṣèrò á máa bá pé ṣé tó fẹ́ ṣe kò ní lẹ́yìn ẹni tó máa fa burú rán kò lè ṣe dáadáa tó lẹ́rù á máa bà á bẹ́ẹ̀rù ṣe ń bà wọ́n ní dáadáa pé tá a bá ṣàìdá ó lè lẹ́yìn bẹ́ẹ̀ ló ṣe máa ṣe àwọn náà òwe kọrin kan jọ̀kọ̀ ó ní kábàánijẹ́ kó má dẹkùn torí yóò tó bá dẹkùn àti bàánijẹ́ ìlú gíga náà máa bà ẹjẹ́ kanlẹ̀ ẹ̀rù tó máa ń bà àwọn aṣebi nìyẹn ẹ̀rù tó máa ń bà kíni àwọn aṣebi nìyẹn wọn ò pé táwọn bá lọ sí dáadáa pẹ́rẹ́ ibi táwọn ṣe ń lè padà sórí àwọn náà ṣe ń ṣe dáadáa náà fi kó láyé àfàánú Ọlọ́run tó ní wọ́n yà ṣáà lọ́lọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe wà láì kò sí tí wọ́n fi láì kò sí Ọlọ́run lágbára ká dání sínú apẹ̀rẹ̀ kó má jò láì ṣe magic ó lágbára ọba tó lè ṣe òkun tó lè ní kí Musa náà pàṣípò fi ọ̀pá na òkun scientist ò gbà gbọ́dọ̀ àárọ̀ yìí tó ló wà unreasonable scientifically kò ṣe prove tó ló wà àwọn ò lè ṣe. And those are natural things agbára Ọlọ́run nìyẹn ká na ọ̀pá mọ́ omi òkun kó dẹ̀ pín sí méjì kéèyàn dẹ̀ máa rìn nínú ẹ̀ ó le gan kódà yìí tó ń ṣe fíìmù yẹn ń gbà yẹn AI náà lò AI ti wà tipẹ́ tí ó kàn ẹ́ pín sí méjì báyìí tó ń rìn inú ẹ̀ ohun tó ń rìn ẹ̀rọ ni o wọ́n fi ṣe fíìmù ní fíìmù náà ẹ lọ wo after kìíní ẹ̀ orí ilẹ̀ lásán fíìmù ni but reality ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà so ẹjẹ́ àmọ́ Ọlọ́run tá à ń sìn la ilaha illallah
òpó àkọ́kọ́ ìsìlámù nìyẹn tó bá ti bọ́ fún ẹ o ti lọ́nà ayé o ti di kèfèrí kò sí condition tó lè wà owó ọ̀pọ̀lọ́ ayé ọkàn ṣe ni o kára ní ẹ jù bẹ́ẹ̀ lọ láìlá ìlà lọ́gbọ̀dọ̀ já lẹ́nu ẹ̀ ó ràn agbọ́kàn sí pé àárẹ̀ tó ṣe mí ọlọ́run ló jẹ́ ó ṣe mí o òun náà ló sì mú kúrò owó tí mo ní ọlọ́run ló fún mi òun náà ló sì lè gbà á owó tí mi ò tí ì ní ọlọ́run ló lè fún mi kò ń ṣe èèyàn dáwọ́ lè ṣe ọdún lówó ṣe wà láì bí tẹ́sí máa túmọ̀ rẹ̀ jẹ́ mú tọ̀dọ̀ mi wá bàbá mi Dr. Sumadu Adigun OFR tó máa sọ pé olówó tí ò tó wọn àti tó kàn wà níbi level 10 sí wọn nù fámílì Adégún tó ń sọ dìkù sí wọn lè sọ ọdún lówó wọn lè sọ ọdún lówó wọn tó ń bínú olóògùn fìmọ̀ kó lè fìmọ̀ ọmọ bíbí inú ẹ̀gàn ṣán lówó tó kò lè sanwó ọdún lówó bàbá ò tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni máa ń sàn ọdún lówó ọlọ́ọ̀ni tọ́lọ́nà ló sàn ọdún lówó ọlọ́ọ̀ni wọ́n náà máa wá bẹ̀ làwa náà máa bẹ̀ kó sọ àá náà ọdún lówó má bẹ̀ èèyàn tó máa fún ẹ dédé bọ́ọ̀dẹ̀ fún ọ náà kádàrá nìyẹn ẹ ó láwọn ní ó láwọn kéé kó láwọn ọlọ́ọ̀ni ọ̀ràn sí ẹ o mo sọ fún yín náà mo sọ sún ẹ̀ fún yín dáadáa fún yín rí máa nǹkan wà wọ́n ti kú sọ́bà fọ̀rún kẹwàá Aláàjì Fàtáyà ní máṣà wọn ẹgbẹ́ mi dárúkọ wọ́n rí bọ́ wọ́n ti kú sí kó lájọ́ tí mo lọ sí Màgódò mo rí street wọn bẹ̀ mo sì wọ́n ti gbá bá èrè yọ mo lọ bá wọn ní vi náà gbé wọ́n ní padà wá abáràn lọ́wọ́ dáwà lọ pé a fẹ́ ra irinṣẹ́ gbà yẹn ní ìyá 1999 yóò tó ní padà wá báyìí ní a afá má bínú kí ló gbógbé last weekend náà Ọládégún àwò ó ní ṣe wọ́n súlè ìpín ẹ̀má sọ ní àdàràbá mi ní wọn bàbá yẹn tó bá mọ̀ máa mọ̀ wọ́n dẹ̀ yọ káàdì wọn wọ́n dẹ̀ kọ ọ̀gọ̀gọ̀ ní wọ́n tọ́kọ sí wọ́n dẹ̀ sílẹ̀ sí ẹ̀yán ní kí lọ fún wọn wọ́n dẹ̀ dọ́sàn jọ́ kejì dẹ̀ fún bàbá dẹ̀ jà wá ní òkè Fàtáyà òkè sọ fún pé náà tí wọ́n mi sí ẹ sọ fún pé ọlọ́run gbólóhùn yẹn pé gbólóhùn aburú o wàláhì gbólóhùn aburú kọ́ ọlọ́run tó sọ jáde yẹn ọlọ́run ló dẹ̀ sọ pé sọ fún báyìí mi ò tí ì ràn ẹ lóòótọ́ ìṣesí ọlọ́run nìyẹn ẹbí mi lówó kò fi mọ̀ mi kó lè fi mọ̀ ẹ́ ọlọ́run ni òjò fi mọ̀ ẹ́ òun náà kọ́ ó láwọn ní kò láwọn o tó ló níbi tó náwó sí ẹgẹ́tì ó níbi tọ́lọ́run rán sí kò bí wọ́n ṣe lè láwọn tó àwọn ní tó náwó sí nàyẹn ló ṣọ́ọ̀jù bí ọ̀nà fóbìnrin anọ̀fálẹ̀ dọ́jọ́ nìyẹn náà ṣọ́n kówó jẹ ni àbọ̀n kówó mi so ara tí wọ́n lá ìlàhà illallahu nìyẹn ẹ bá ti gbọ́ yí wà láò ní problem òun bó bàtà ló ṣe ń kó ọṣẹ wọn gbọ́ bàtà irọ́ ló wà ń bẹ̀ ìtọ́nàbá ló máa ṣe pé bó ṣe lè sátó nígbà bẹ́ẹ̀ tọ́nà kálẹ̀rà pé ó máa jẹ̀kó ni ó wá ń dákò tó káàkiri dey play ikú ẹ̀ wá jẹ́ yẹn lóṣù àtàwájá wá jẹ̀kó pọ̀tàkì méje bá ti lu òní ìkú yẹn ti bọ́ wá ń dákò tó ọwọ́ ẹ máa ń sọ̀rọ̀ ṣe gan o kíní gan ok ń dákò tó káàkiri àbí ó kàn lọ bí apàlọ́ ó kú 5 minutes to 7 bá lọ bìkan táwọn ọmọ ọ̀tá àbọ̀ yìí tán ti ń ṣe fàájì ó kàn gbé 5 minutes to 7 ikú ẹ máa rí ọkàn ń sọ̀rọ̀ Arsenal ti ṣe ìsàmìnà sọ́wọ́nìyà wèrè ní bọ́bọ́ Ronaldo yẹn ó lè ti ṣàkóso ẹ̀ bó ti orú ti mú
kókò ṣẹ́jú kankan kó méjì wọ́n kàn ru ìkólu ní kóṣà kádàrá ni wọ́n sọ pé wọ́n fi nítorí kádàrá púpọ̀ àwọn àfáwò mọ̀ a ní kádàrá ò gbóògùn kò gbóògùn lóòótọ́ kódà kò gbàdúrà kò sádùá tó lè ṣe tó lè yí kádàrá ẹ̀ padà kò sádùá kódà kò sí sàrà náà ó jọ ní lójú àbí kí ló ń fi kádàrá la máa kọ́ béèrè kádàrá ní tó bá ti ṣe ẹ́ kọjá kádàrá ẹ̀ nìyẹn gbogbo life tí mo ti lò lájọ́ tó ti bí mi ìgbà tí mo fi jókòó bí tí mo wà lénìí ní 29th of January 2026 quarter to 12 láwàá yìí kádàrá mi ni ẹjọ́ ṣáájú àpọ́nlé wà tí mo lè ṣe tó lè yí ogun 2019 nílọrin dànù ṣé mo lè ṣàdúrà kan pé kò fẹ́ kò rọ̀ sínú rẹ́kọ̀dù mímọ́ o pọ́n ọlọ́pàá kan aka mọ́ láti lọrin ní August 8 2022 so ṣé mo lè yí padà ní tó bá ti dìtàn náà pé ń kádàrá èyí tí ò tí ì ṣẹlẹ̀ kádàrá ẹ̀kọ́ èyí tí ò tí ì ṣẹlẹ̀ kádàrá ẹ̀kọ́ àmì ìlówó ṣé máa bá kú bá o lè má bá kú o yèrè lówó lọ́la máa ń lo $500 kí mi parí ẹ̀ no request $500 kọrin kan ọlọ́gbà àfọ̀rọ̀kẹ́ ó kọrin kan láti ìgbà tó pé ọmọ 40 years ẹmọrin yẹn ó kéré sí nọ́mbà wa ó kéré sí nọ́mbà wa ó kéré sí nọ́mbà wa àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà wa kíní kan ní jùjú ní kíní gbàǹgodò ìgbà tó pọ́n mọ́ olú 40 ló kọ orin yẹn òyìnbó dẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ní a fool at 40 is a fool forever kèfèrí lóyìnbó gbólóhùn yẹn gbólóhùn kèfèrí ni a fool at 40 is a fool forever gbólóhùn kèfèrí ni kéèyàn wọ 70 ok ẹ wá pẹ́rẹ́ náà bàbá alágbọ́n mi bàbá adéhùn abdulrasheed ọ̀nà wàá jìnnà fún bàbá kó jáde wọn pẹ́ ẹ wọlé tí wàá ṣe ìṣẹ̀lẹ̀ ẹjọ́ mẹ́ta yẹn at what age ní ọmọbìnrin ni at what age wọ́n lè ti lówó tẹ́lẹ̀ bọ̀ èyí tó ń lówó yìí ó ju tó ń tẹ́lẹ̀ lọ wọn ò kọ́ lẹ́yìn àdéjọ́ 40 o wọn ò kọ́ àdéjọ́ 50 àdé bàbá ti wọ 70 àbí wọ́n ti lé 70 wọ́n ti lé 70 ni ẹ wá wo tó ń dè mọ́lẹ̀ níbẹ̀ yẹn ilé kékeré kọ́ ló wà bẹ́ẹ̀ o wàhálà ilé kékeré kọ́ ló wà kó ilé kékeré kó wàhálà ilé kékeré kọ́ ilé àwòdàmí ẹnu ni tí ò ń ṣe yọkan tí ò ń ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin lórí ilẹ̀ ńlá wọ́n tún wá ṣe floor ẹ̀ tó jẹ́ pé ó lè máa sùn lórí floor compound wọn kádàrá tí wọ́n nìyẹn ìgbà tó lọ ní oore dé fún wọn nìyẹn ó lọ ṣe nìyẹn tí ẹ náà tí bọ̀ wàláhì tí ẹ náà tí bọ̀ àfáwọ̀ ọ̀tẹ́ lánàá ta ló gbòrò wọn mọ̀ pọ́n jáná sí fún bàbá àmírù jẹ́ṣì bá jáná sí àgbà ni wọn ta ló mọ̀ wọn ní gangan bọ̀ lẹ́nìí nǹkan kan wá ti ròpin gbà yẹn wọ́n máa rọra ìpín o àìdá fún ẹ lánàá ó lè dá fún ẹ lẹ́nìí ní tó ti kọjá yẹn kádàrá ẹ nìyẹn èyí tó ń bọ̀ kádàrá ẹ kò tí mọ̀ ó dẹ̀ lè mọ̀ láyé kò sẹ́ni tó lè báyìí rí fún máa wọ́n rí wà lọ́la wà lówó dey play wà lọ́la wà dòrò sí rọ́lọ́ wà bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ sí ẹ náà máa rí wọn lórí tó ń bọ̀ fún ẹ ìjà lọ gbọ́ ọ̀pọ̀ ọlọ́run mú ká dìmọ́ láìlá ìlàlà pé kò sí ọba kan kò sẹ́nìkan tá a wá rí fún
kò sẹ́nìkan tó lè ṣe wá lóore, kò sẹ́nìkan tó lè ṣe wá níbi, kò sẹ́nìkan tó lè já lówó, kò sẹ́nìkan tó lè já lólùṣíjọ́ Ọlọ́run lọ. ẹgbẹ́ ayé kò lẹ́mìí má sáré ayé wọn, ẹ má bẹ̀rù ayé Ọlọ́run ní kẹ́ ẹ bẹ̀rù. ọ̀nà àjòdà fẹ́ni kankan wa o a máa fẹ́ ṣe lọ. àkáǹtì nọ́mbà wa lẹ́ẹ̀kan sí àwọn bẹ̀rẹ̀ wà sí ní ọ̀sẹ̀ yìí bá ń tàgbẹ̀ sílẹ̀. Risalatul Haq Dawa Welfare Fund, Risalatul Haq Dawa Welfare Fund lórí 121 965 3887 Access Bank. Risalatul Haq Dawa Welfare Fund 121 965 3887. tó bá dijọ́ Sunday ẹ̀yà pàdé mi lórí ìṣẹ̀ṣe lórí ẹ̀kọ́ lórí Christianity àti Jésù ìjọ Sunday láago 4:30 ìjọ Sunday pẹ̀lú ògo Ọlọ́run. tó bá dijọ́ Monday lágbára Ọlọ́run náà fẹ̀mí wálẹ̀ láago 10 àárọ̀ làwọn bọ́ sórí ìṣẹ̀ṣe àti òrìṣà, ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti táwọn máa gbé àwọn òwe ìṣẹ̀ṣe wò àti ìgbàgbọ́ wọn. sọlọ́ má ṣàgbàdo ẹnì kankan wá lọ́n kó dúró tí ọgbẹ́ tẹ́ wà lórí ètò jazakumullahu khairan ṣe tẹ́ fi àtúnpínlẹ̀ fọ́nù láti gbọ́ ọ̀rọ̀ olóye bíye tí à ń sọ má ṣàgbàdo ẹnì kankan wá. táwọn ìpàdé ọ̀la ní alẹ́ ní wàá sì máa bẹ̀rẹ̀ o. a máa wà ní Ramat Street, Ramat ní Ọláìyá Mosque, Ramat ní Makoko, Ìwété Mẹ́ta ń bí ni. a máa bẹ̀ láti alẹ́ 9 to 11 ọ̀la 9 to 11 ṣáìdé mọ́júmọ́ Sunday látàgbé 10 alẹ́ di àrùgbé bá ní béèrè ìyá parí mi ń jọ ṣáìdé mọ́júmọ́ Sunday gbogbo ètò wa ní máa bọ̀ tó wáyé gẹ́ dìbéètì náà ni mo wà ń lé bá jẹ lórí ẹbọ. ọ̀la mo sọ ọ̀la ní dìbéètì àfàwà àlífà àgbà àti àwọn ọmọ èṣù, dìbéètì àlífà àgbà àti àwọn ọmọ èṣù lórí péjì Ọba Solomoni lórí TikTok ni o. inshallah mi náà máa ń bẹ̀ live àjẹmọ́ wà ń bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. wọ́n dẹ̀ ti gbogbo ẹ̀ tẹ́ máa wá ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ o. ọ̀bọ̀ ọmọdé tó lóun jẹ́ muslim tó di aláwẹ̀ àrètí wọn náà ń bẹ̀ ọ̀pọ̀ ọ̀kẹ́ wá fi kí ó tó mọ yẹn já fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ àti gbogbo ẹ̀wọ̀n èṣù tó kù ẹ̀yà àgbàdé. Ọlọ́run á ṣọ́ àtayọ alẹ́ ọ̀la láago 9 alẹ́ lórí péjì Ọba Solomoni láti máa pàdé òròwóyé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin